Wọ́n mú mi torí mi ò tẹ̀lé wọn lọ ṣiṣẹ́ yẹn. Ok, iṣẹ́ táwọn Ifá lọ ṣe kí wọ́n tó mú wọn yẹn tẹ̀lé wọn lọ ṣe. Ó yẹ iṣẹ́ wo lẹ tẹ̀lé àwọn Ifá lọ ṣe ń gbà yẹn? Iṣẹ́ tí mo tẹ̀lé àwọn iṣẹ́ lọ ṣe ń gbà mí mọ́ bí tó ti lọ gbé torí mi ò kí ń tẹ̀lé wọn lọ́kọ̀ máa lọ gbẹ́ ẹni ẹ wá èmi á dúró tì. A kú dédé àkókò yìí níbi gbogbo tí a bá ti lórí ọ̀fẹ́ láti máa wo ìkànnì Ajíara Màlífà TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ láṣẹ Èdùmàrè. Etí tẹ́ fi ń gbọ́ wá náà ò ní dí o. Kí máa fi yẹn gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣàkóso ọ̀gá ọlọ́pàá yányán ní ìpínlẹ̀ Ògùn yẹn CP Abiodun Mustapha Alamutu wípé wọ́n kú iṣẹ́ takuntakun. Pàápàá jùlọ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìjínigbé ìyẹn ní ìpínlẹ̀ Ògùn wípé ẹ ṣeun. Ọlọ́run nínú àánú ẹ̀ kò ní da nǹkan tí yín náà rú o lágbára Ẹlẹ́dàá. Gbogbo ìgbìyànjú àti ìlàkàkà yín láti lè jẹ́ kí ìpínlẹ̀ Ògùn kó wà lálàáfíà. Ó jẹ́ ibi tí èèyàn ti máa sùn tí yóò tún máa họrun dọ́kàn. Ọlọ́run nínú àánú ẹ̀ yóò máa fún yín ṣe. Ẹ wá ní fi ti yín ṣe tẹlòmíì láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa kí lẹ́ẹ̀kan sí pé ẹ ṣé kú ìfẹ́. Látàrí àkókò eléyìí tí kò fẹ́ẹ̀ gbà wá tó nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá fi léde pé kí wọ́n ṣe àfihàn àwọn afurasí ajínigbé ọ̀daràn eléyìí tí a ṣe ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí. Ìdí rèé tá a ṣe padà tẹ ọkọ̀ létí lọ sí iléeṣẹ́ ọlọ́pàá Líléwé Ẹran láti lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ sí pẹ̀lú wọn. Gaga lẹ́wọ̀n lójúwòran yìí níbẹ̀ ló ti ń sọ wípé òun tiẹ̀ ti ń ṣiṣẹ́ ajínigbé yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n owó tí wọ́n ń fóun ojú owó tó kéré jọjọ lòun ṣe fiṣẹ́ náà lẹ̀ kó tó rí pé òun bẹ̀rẹ̀ sí ní bá àwọn ikọ̀ ilé tó jẹ́ ti Bọ́lájí àti Abíọ́lá pàdé. Ṣùgbọ́n màmá sọ pé ẹnu ọlọ́fà ni mo ta ti máa ń dùn ká má ṣáájú ẹlẹ́dẹ́pẹ̀dẹ́ ẹ gbọ́ lẹ́nu òun fúnra rẹ̀ lágbára Ọlọ́run bá àtẹ̀mí àtẹ̀yìn àníkúsọ kò wá nǹkan jẹ́ o a ò ní ràní fẹsẹ̀ sí lágbára Ẹlẹ́dàá gẹ́gẹ́ bí ìfọ̀rọ̀wérọ̀ yẹn wọ́n jẹ́ kó yé wa wípé kì í ṣe pé àwọn mọ àwọn táwọn ń jí gbé yìí tẹ́lẹ̀ rí bí kò ṣe pé ẹnikẹ́ni táwọn bá kan wọ́n ti ẹ̀ pé ní pàréèdì wọn làwọn máa ń pàréèdì nù. Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n mo máa ń sọ gbogbo ìgbà wípé gbígbọ́ lásán kọ́ bí kò ṣe pé ẹ bá wa pín fọ́nrán yìí fáwọn ọ̀rẹ́ àti ará láti lè jẹ́ kí kálukú wa ká wà lójúfò ká mọ ohun tó ń ṣẹlẹ̀ gangan láwọn àgbègbè wa búrò ní ṣọ̀kan tẹ̀mí ti yín láṣẹ Èdùmàrè. Ẹ bá mi subscribe sí ìkànnì yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé ẹ hàn notification button ẹ comment ẹ like ẹ share àjọṣepọ̀ wa tẹ́ ẹ rí yẹn náà la lè fi ṣe àṣeyọrí ẹ ṣé o ẹ kú gbà gbogbo kí wá fẹ́lẹ́ ìkún pé ní ṣísẹ̀ntẹ̀lé làwọn ìfiléde yóò máa wáyé ẹ̀tẹ́ báwo bẹ́ẹ̀ ṣe ń wò lọ́wọ́ ẹ̀ tó bá fi di ijọ́ kejì ẹ̀ tún rí mi nítorí mi ò fẹ́ kó máa kó máa jẹ́ kéékèèké yóò ṣe máa sáré ṣe é wò fún gbogbo àwọn olólùfẹ́ wa ẹ ṣeun lẹ́ẹ̀kan sí ẹ kú ìfẹ́. Ẹ̀rìn Gaga ẹ tó bí ọmọ ọdún mélòó? 29 years. 29 years. Ọmọ olúbo ni yín? Delta State. Ìgbà ọlẹ dé sí ìpínlẹ̀ Ògùn. Nǹkan tó ṣẹlẹ̀ ń pé bíi ibi lọ bí mi sí. Àti ọdún mélòó ṣá? Ok, bí lọ bí yín sí. Ibi lọ bí mi sí. Ok. Ṣé ti wá ń lọ sílùú yín tẹ́lẹ̀ abẹ́ẹ̀ tí máa lọ? Mi ti lọ mo tún dé padà. Ẹ ti dé padà. Iṣẹ́ wo gbọ́gbọ́ lẹ̀ ṣe? Iṣẹ́ wo ni? Iṣẹ́ bọ́ọ̀ ni mo ṣe. Àwọn tó ń gbẹ́ bọ́ọ̀. Bẹ́ẹ̀ni. Láti sọ bí ọdún mélòó lẹ ti ń ṣe iṣẹ́ bọ́ọ̀ yẹn? Láti bí tí mo ti rí 2014 ṣá. 2014. Kí ló ṣẹlẹ̀? Kí ló gbé dédìí iṣẹ́ ajínigbé? Kọ́lọ́run ṣàánú mi. Ìlú yẹn náà kò rọrùn bẹ́ẹ̀ kò kún èmi náà kébí náà ló máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ àfọwọ́fà ni sọ àwọn ọ̀rẹ́ mi náà ló sọ fún mi pé àwọn èèyàn kan sọ̀rọ̀ báyìí fún pé wọ́n máa ń jẹ́yàn pé whether tí bá wà interested pé tí bá lè ṣe iṣẹ́ ajínigbé wọ́n á sọ pé èmi iṣẹ́ yẹn lè fún mi ṣá pẹ̀lú àwọn ẹni ṣáàjọ sọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ bèrè bá àwọn ẹni àrẹ̀padà ṣiṣẹ́ náà ìgbà yẹn bọ̀ wọ́n fún mi lówó gidi 50,000 naira ló máa ń fún mi ìwà bá wọn ṣe mọ́ láti gbà yẹn so kò rí pé ìgbà tí Bọ́lájí dé láti prison Bíọ́lá wá pè mí pé ọ̀dọ̀ ṣiṣẹ́ mo dẹ̀ bìrì pé iṣẹ́ wọn ní pé iṣẹ́ kidnapper mo rí pé ó dáa kò sí wàhálà mò ń bọ̀ òun ló yín a fi bẹ̀rẹ̀ ní ọdún yìí. Bíọ́lá tẹ̀ ń sọ yẹn iṣẹ́ wo lẹ́yìn àti Bíọ́lá ti jọ ṣe tẹ́lẹ̀ rí? Àti ìjọ ṣiṣẹ́ o. Báwo lẹ́yìn àti Bíọ́lá ṣe wá mọ̀? Báwo ni Bíọ́lá ṣe wá mọ̀ pé èyí máa ń kidnap? True nǹkan tó ṣẹlẹ̀ ń pé ṣe ti rí
mo mọ̀ wọ́n kí lórúkọ àwọn yẹn? Bíọ́lá. ṣẹ́ni tó wà ta ni Bíọ́lá nínú Bíọ́lá lélẹ̀ yà bí? ok. Ìjẹ̀bú lèmi ti mọ̀ wọ́n. Ìjẹ̀bú bó gángan? Ìjẹ̀bú Òde. ok. Kò ń ṣe pé wọ́n ṣiṣẹ́ yẹn iṣẹ́ babaláwo ló máa ń ṣe. Kò ń ṣe pé wọ́n ṣe mi mọ̀ wọ́n síṣẹ́ yẹn rí tẹ́lẹ̀. Ìgbà tí wọ́n rí mi pẹ̀lú àwọn ifá ni wọ́n máa ń rí mi pẹ̀lú. ta ló jẹ́ ifá yẹn? Ifá àwọn yẹn tí wọ́n wà lẹ́wọ̀n báyìí. ṣé ifá yẹn lẹ pè ní ifá? Ifá kò ní it's not ifá yẹn. Ifá. So mi ò mọ orúkọ ẹ̀rọ ọkàn but ifá ni mo mọ everybody máa ń pè wọ́n. So ọlá pé wọ́n máa ń rí mi pẹ̀lú ifá ní nǹkan tó ṣẹlẹ̀. Ìgbà tó dẹ̀ ti gbọ́n pé sìn ìgbà tí àwọn èèyàn tó fi mọ́ wọn ifá yẹn wọ́n dárúkọ mi. Reason why tó ṣe mọ̀ pé mò ń ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ yẹn nìyẹn. ìgbà tó mú àwọn ifá yẹn ṣé wọ́n mú ẹ̀yin náà ń gbà yàbí wọn ò mú yín? Wọ́n mú mi torí mi ò tẹ̀lé wọn lọ ṣiṣẹ́ yẹn. ok iṣẹ́ táwọn ifá lọ ṣe kán tó mú wọn yẹn yẹn tẹ̀lé wọn lọ ṣe? ó yẹ iṣẹ́ wo lẹ tẹ̀lé àwọn ifá lọ ṣe ń gbà yẹn? Iṣẹ́ tí mo tẹ̀lé àwọn iṣẹ́ lọ ṣe ń gbà mí mọ́ bí tó ti lọ gbé torí mi ò kí ń tẹ̀lé wọn lọ́kọ̀ máa lọ gbẹ́ ẹni ẹ wá èmi á dúró tì. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. mélòó lẹ ti bá ifá dúró tì ńgbà tí ẹ ti jọ ń ṣiṣẹ́ ajínigbé náà? Àwọn méjì péré ni ìkẹta ni wọ́n pè mí fún tí wọ́n fi mú wọn yẹn. ìlú wo ni méjèèjì yẹn ti ṣẹlẹ̀? apá abo ló ti ṣẹlẹ̀? báwo ló ṣe ṣẹlẹ̀? Èmi ò mọ ibi tó ti gbẹ́ ẹni ẹ wá. Èmi ò sì sọ pé gbogbo lẹ́yìn ti dúró ti onítàn? Ẹ̀pẹ́ ni Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó? bẹ́ẹ̀ ni. ọjọ́ mélòó lẹ lò nínú ṣé méjèèjì inú Ẹ̀pẹ́ náà ló ti ṣẹlẹ̀ àbí agbègbè yàtọ̀ síra wọn? Ẹ̀pẹ́ náà ni méjì. ọjọ́ mélòó ni ẹnì kọ̀ọ̀kan wọn lò? Ẹlòmíì lọ́jọ́ mẹ́ta ẹlòmíì lọ ọ̀sẹ̀ kan. èló ni ifá gbà lọ́wọ́ wọn gbà náà? Èmi ò mọ iye tó gbà. èló ni ifá fún ẹ̀yin gbà yẹn? 50,000 naira lọ fún mi. Ìkejì náà 50,000. ok ó yẹ jẹ́ ká padà sọ́dọ̀ ti Bíọ́lá yìí. ìgbà tí Bíọ́lá rí yín tó sọ fún yín pé iṣẹ́ ajínigbé làwọn fẹ́ máa ṣe ó yẹ ìsìn olè yìí fún yẹmu láti bẹ̀ tó fi di wípé operation mélòó lẹ bá wọn tẹ̀lé lọ? Èmi ò kí ń tẹ̀lé wọn lọ. ok. Mi ò kí ń tẹ̀lé wọn lọ. Àwọn kọ̀ máa lọ gbé ẹni ẹ wá. lára nǹkan tá a ní operation náà nìyẹn ṣe bí ẹ̀yin lè máa dúró ti àwọn suspect àwọn tí ẹ gbé wá nínú igbó yẹn àbí? ó yẹ ṣàlàyé báwo la kọ́kọ́ ṣe jẹ́? Ta kọ́kọ́ ẹni kò tẹ̀lé wọn lọ. kí lórúkọ ẹni yìí yẹn? Jacob kò tẹ̀lé wọn lọ. Ọkọ̀ lọ gbé ẹni ẹ wá. So èmi àti Jacob wá dúró ti ẹni yẹn. So ìgbàdá rẹ̀ dúró ti ẹni yẹn wọ́n rẹ̀ fún wa ní ìgbà tó máa ọlọ́sẹ̀ kan ní ọwọ́ títí wa. So ìgbà tí wọ́n máa fi wọ́n sílẹ̀ wọ́n rẹ̀ fún wa ní owó títí wa. èló náà fún yín gbà náà? Wọ́n fún wa ní 900. ìyẹn fún tàkọ́kọ́ yẹn? Bẹ́ẹ̀ni. èló ni wọ́n gbà lọ́wọ́ onítàn? Èmi ò mọ iye tó gbà. ṣọ́kùnrin lẹni àbóbìnrin? Obìnrin méjì. obìnrin méjì ni? ṣé tàkọ́kọ́ obìnrin méjì náà gbélé ẹ̀kọ́ náà? Bẹ́ẹ̀ni. ok obìnrin méjì wọ́n gbé yẹn kan wá ní èyí ọjọ́ kejì wá gbé ọ̀wá. ṣebí làwọn méjèèjì ni? Rárá. ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kó wọn wá síbẹ̀? ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kọ̀ wọn. ok ìyẹn àkọ́kọ́ èkejì ńkọ́? Èkejì yẹn obìnrin náà ni. ok. bọ̀ mi ìmọ̀ bí tó ti lọ gbé wọn wá èmi kàn máa dúró tì wọ́n. èló ni wọ́n fún èló náà fún tẹ̀kejì yẹn? Èkejì yẹn 800,000. ń fún tẹ̀kejì? Bẹ́ẹ̀. ṣé nínú igbó tẹ̀ ń lò yẹn gbogbo náà lẹ̀ ń lò? Bẹ́ẹ̀. apá abo nígbó yẹn? Ìyá ọ̀sọ̀sà ni. igbó ọ̀sàsà ni àbí? Bẹ́ẹ̀. ẹ̀kẹta yẹn kọ́ báwo nìyẹn ṣe ṣẹlẹ̀? Ẹ̀kẹta yẹn ọ̀sọ̀sà náà ni lọ gbé wá. ok. Ọ̀sọ̀sà náà ni. ọkùnrin àbóbìnrin nìyẹn? Obìnrin ni. obìnrin ni? Bẹ́ẹ̀. èló ni wọ́n gbà èló lẹ́yìn gbà lórí ẹ̀? Mi ò mọ iye tó gbà. èló lẹ́yìn wá gbà? Ìyẹn bíi 500 ṣá. nìyẹn ó yá títí ẹ̀kẹrin kọ́ báwo lẹ̀kẹrin yẹn? Ẹ̀kẹrin yẹn ni ọkùnrin obìnrin náà nìyẹn náà. ok. Obìnrin yẹn náà nìyẹn náà ó dà pé yẹn 400,000 lọ fún mi. nínú yẹn? Bẹ́ẹ̀. ọjọ́ mélòó ní ẹlú lákàtà yín? Bíi 5 days àbí
going to one wheelchair. Wọ́n ní ẹ máa ń bá pé ìkan lára àwọn suspect lára àwọn ajínigbé ẹni tẹ́ ẹ jí gbé lára àwọn ẹni tẹ́ ẹ jí gbé wọ́n ní ẹ bá wọn sùn èwo lẹ bá sùn nínú wọn. Kò sẹ́nìbọ̀dì tó lè nàka sí ara ẹ̀ pé bàbá òun sùn. Kò sẹ́nìbọ̀dì tó gbé tó máa sọ pé wọ́n bá òun sùn. Mi ì tí rẹ̀ ni náà nítorí tó bá sọ á jẹ́ pé ó kọ̀ pàrọ̀ mọ́ wa ni. Get so kò sí anybody tó bá sùn. Kọ́kàn gbowó lọ́wọ́ wọn ni. Kọ́kàn gbowó lọ́wọ́ wọn. Ìkarú yẹn ta lẹ́ni ìkarú yẹn báwo ni ẹ ṣe ṣẹlẹ̀? Ọmọ yahoo ni. Obìnrin àbọ́kùnrin? Ọkùnrin ni. Mi ì mẹ́ni tó gbà lọ́wọ́ ẹ̀ for 500 lọ fún yẹn. Fún yẹn náà? Bẹ́ẹ̀ni. Gbogbo owó tá a ti wá ń kà yìí tá a bá ti ń kà lé ní méjì á ti tó bíi mílíọ̀nù méjì kí lẹ fowó náà ṣe. Ẹ mọ̀ owó téèyàn bá gbà lẹ́ẹ̀kan náà bíi 2 million naira nìyẹn máa mọ̀ nǹkan téèyàn fẹ́ fi ṣe àbí kéèyàn máa gbà kélekèle pé èèyàn fún yàn 500 fún yàn ní 400 èèyàn ò ní nǹkan téèyàn fẹ́ nǹkan gidi kan nǹkan téèyàn fẹ́ fi ṣe. Mo gbálé mo dẹ̀ ra oúnjẹ sílé mo ṣe pé mo ní nǹkan gidi náà tó fẹ́ mo fowó náà ṣe. Ìyàwó yín kọ́ bo ló wà? Ìyàwó mi àti ìyàwó mi ti já àjọ sí. Àwọn ọmọ ń kọ́ bo náà wà? Ọmọ wà lọ́wọ́ ọmọ ẹ̀kọ́ náà ni mo fi. Ọ̀dọ̀ ta lọ́mọ yẹn wà? Ọ̀dọ̀ ẹ̀ náà ló wà wẹ̀ lọ. Ok. Ṣé ìgbà tó ra ìṣẹ̀lẹ̀ lẹ́jà náà abẹ́ ti jà kó torí kó ló ní ìṣẹ̀lẹ̀? A ti jà kó lórí pé ìṣẹ̀lẹ̀. Ó yá mo wá fẹ́ mú béèrè jáde. Ká sọ wípé ọmọ yín ó wá gbọ́rú ìwà yìí ọmọ yẹn á tó bí ọmọ ọdún mélòó náà? Ó ti ń lọ sí bí ọmọ ọdún mẹ́ta àbọ̀. Ká sọ pé lọ́jọ́ iwájú ọmọ yẹn wá padà gbọ́ pé dáàdì òun ṣe báyìí kí lẹ rò pé orúkọ lọmọ yẹn máa wà sí báwo lọmọ yẹn ṣe máa fi iṣẹ́ ẹ̀yin òru gba ọkọ yẹn kẹ́ tó bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe. Ó máa fi bad náà but kò ń ṣẹjọ́ èmi náà kọ́lọ̀ ń ṣàánú èmi náà mọ̀ kó máa rí báyìí tí wọ́n mọ̀ kó máa rí báyìí èmi náà ní ìṣerú kan bẹ́ẹ̀. Kí ló dé tẹ̀ ṣiṣẹ́ bọ́ọ̀wò tẹ̀ ń ṣe yẹn kí ló dé fi ṣiṣẹ́ ṣe? Iṣẹ́ yẹn náà ò lọ déédéé ńgbà yẹn kò lọ déédéé ńgbà yẹn nǹkan tó fà á nìyẹn so mo tẹ̀ ló wá regret báyìí nǹkan tí èèyàn fẹ́ ṣe ó ti ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀. Kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún mi? Ìjọba ṣe yọ àánú òun. Orúkọ yín? Gaga ni. Ọmọ olúborí yín? Ọmọ Delta State. Níbo lẹ ń gbé gangan? Àjálẹ̀ mi. Àjálẹ̀ tí máa wá sógun state ní láti ṣe iṣẹ́ yẹn àbí? So márààrún tẹ ṣe yẹn inú igbó kan náà lẹ ti ṣe márààrún?